Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. War jihad. Kariya suke ba za su iya ba dan ubansu. Philippians chapter 1 verse 29. Philippians chapter 1 verse Philippians 29. chapter 1, verse 29. Nítorí ní ti Kristi, ẹ̀yin ni a fi ti yọ̀ǹda fún, kì í ṣe láti gbà á gbọ́ nìkan, ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú. Well, ó dà ń pé Ọlọ́run tí ń rán wa létí ká lè mọ irú èèyàn tí a jẹ́ nínú ayé. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá lówùúrọ̀ yìí tàbí ní ibikíbi táwọn ká wà tó bá wa ń sọ̀rọ̀ pé fún àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristi tàbí ìbáṣe ẹ̀dá alààyè kan tí ń bẹ nínú ayé, pé a ti fi Kristi fún wa àbí látọwọ́ Kristi Jésù la fún wa lórí ọ̀fẹ́ láti di ọmọlẹ́yìn ẹ̀ tàbí láti máa mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀. Ọ̀tọ̀ ni pé gbogbo èèyàn ló sọ pé òun jẹ́ Kristẹni. Tó bá ti lè sọ pé òun ka Bíbélì, òun jọmọlẹ́yìn ènìyàn onígbàgbọ́ nú ẹ̀. Ṣùgbọ́n kò wá rí bẹ́ẹ̀ báyìí. Ó dà pé Ọlọ́run ti rí àṣírí Yorùbá àti Nàìjíríà. Ó ti pẹ́ tí àwa ṣe fẹ́ máa kúrò ní ẹ̀yìn Jésù ni àwọn tí ó wà ní òkè ọya. Tí ò bá sí ti brọ́dà yìí tí ó padà sí Amẹ́ríkà, James Akpabio, tó jẹ́ ọmọ Amẹ́ríkà tí ó wá fẹ́ gbà wọ́n lẹ́yẹ. Ó padà nítorí pé threatening tó ń fún, tó dẹ̀ wò pé òun ní bùkátà, òun fẹ́ ẹ̀pù Nàìjíríà nítorí ó ń tú àṣírí ìkọ̀kọ̀ bó wá ṣe pààyàn nígbà kan báyìí ń sìn ó ti débẹ̀. So ó wá ń dín kíní yẹn kù díẹ̀. Wọ́n ṣá plan, they collude together to remove him from Nigeria, and they are looking for him, and that's why he just voluntarily left the Nigeria. Okay, a sọ fún wa pé láti gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń pààyàn sí kò tẹ̀ ó ti di ìṣe wọn. Every day wọ́n ń pààyàn bẹ̀ ní Plateau ní Niger ní, ó ti wá di ìwòrò sí ìwòrò. Bẹ̀t nígbà yẹn kó tó wá, òun ló dá wọn padà sínú Jésù o, tọ́rọ́ rí ìfẹ́ tó ní sí wa. Wọ́n sẹ́ndì owó sí àwọn kan pé àwọn kan o yẹ Kìrìsìtẹ́nì tó wà ní South gbà yẹ olójẹ́ yọkan pé owó yẹ o wọ́n lè fi ràn àwọn tí ó jẹ́ opó, àwọn tó ní bàbá, àwọn tí wọ́n tiẹ̀ wá ní ibùgbé tán ti lé wọn kúrò lù, wọ́n ti wà ní camp tán kó àwọn èèyàn sí. Ìyẹn àwọn tí ó wà nínú ìṣòro, bí ìgbà tán bá ní pé èèyàn já dẹ́tẹ̀, àwọn alọ́wánú gbòbì kan wá kọ́bẹ̀ fún wọn. Mí ni o, àwọn tó wá ti jẹ́ pé tí ìjọba ti ṣe nìwọ̀n yẹn o. Ṣùgbọ́n tó wáyé pé àwọn tán ṣẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ṣẹ̀ kọ́, àti bàbà àti tampoli, àwọn ọ̀rá kan fi kọ́lé fún wọn, ọ̀kan àwọn fúnra wọn fi kọ́lé kan wà ń bẹ̀ ṣá.
ní àìpẹ́ yìí wọ́n ń pariwo wípé ẹ wo wá o gbogbo àtàwọn àǹbá tó ń sọ wípé fúlàní náà ń pa kò sí fúlàní kankan láàrin wa nígbà yìí o àwọn sábẹ̀ sí ń pariwo pé gbogbo àtẹ̀wò nígbà haúsá ni wá o ìyẹn ti pẹ́ díẹ̀ tó ń fi hàn wá síbi oṣù méjì sẹ́yìn ṣùgbọ́n nípa ọ̀rọ̀ Ọlọ́run ká padà sẹ́yìn kí ó tó di pé Akpabio wá a rí i pé níṣe ni àwọn ọ̀dọ́ wọ́n ní àwọn máa padà lọ gbé ìṣẹ̀ṣe wọn adẹ̀wárí náà pé kó tó di pé bàbá yìí pé Trump pé kó wá gbà wọ́n là lọ́wọ́ Nàìjíríà gbogbo àwọn pásítọ̀ even though ní Benue yẹ odidi àlùfáà ó ní kò mà sí nǹkan tó jọ ọ́ nítorí pé ó ti di gọ́vnà wọ́n ti fún lówó ó wá dẹ̀ pé wọ́n ti ṣépè fún àwọn kìrìsìtẹ́nì pé owó ló máa pa wọ́n kú olójú kòkòrò ló ń jẹ́ bẹ́ẹ̀ o owó ṣáá ni wọ́n lè fọwọ́ wọn ṣiṣẹ́ o èèyàn tó bá ti wà tó bá ti ọ̀pọ̀lọpọ̀ ló di kìrìsìtẹ́nì tó di pásítọ̀ tó di àlùfáà ó ti ṣẹlẹ̀ sí mi rí pásítọ̀ ọjọ́ ńlá àwọn ọjọ́ 18th century ago mo ti sọ fún wa lọ́pọ̀ ìgbà ibẹ̀ ni mo ti máa ń gba àwọn track ìyẹn ni àwọn ìwé pélébé tí èèyàn máa ń pín fún àwọn èèyàn ibẹ̀ ni mo ti àwọn ìwé pọ̀ oníṣègùn gbogbo ìwé yìí báyìí tó wà ní shelf ó ní àwọn ìwé tó kà ní tó fi gboyè fún ṣọ́ọ̀ṣì ó nítorí náà tí bá fẹ́ wàásù fún tí bá fẹ́ jèrè ọkàn kí n sọ pé kí ṣọ́ọ̀ṣì mi kó gba àpótí tán fi ń gba ìwé ní post office nǹkan tó jẹ́ kí ní post office nìyẹn torí ṣọ́ọ̀ṣì mi lè lọ gbé àjàgà sọ́rùn ṣọ́ọ̀ṣì pé torí mo fẹ́ wàásù mo fẹ́ jèrè ọkàn ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé èmi tí mo jẹ́ ọ̀dọ́ ní odidi àlùfáà ìjọ Ọlọ́run ó sọ pé òun gba Jésù nítorí pé òun fẹ́ nípa ìjọba ọ̀run ohun tó ń ṣe ni pé ìjọ yìí kóun lè máa rówó jẹun ló fi di ọmọ Ọlọ́run ó dẹ̀ ṣẹlẹ̀ púpọ̀ nígbà tó bá ti ń pààyàn ní north àṣírí wọn máa ń tú wọn kò gbé kọ́là sọ́nù ni tó odidi gọ́vnà wọn ló ní kò sí genocide tó sọ fún Trump tó sọ síta òun ló kọ́kọ́ sọ wọn gbébọn sí lórí o owó wà lápò ẹ̀ á tún fún owó míì ló tẹ̀ bá wọn purọ́ fàgbáyé yẹ ṣe pé ẹ̀mí wọn ti yí gbì so ṣùgbọ́n tó bá jẹ́ lóòtítọ́ àtòdodo lèèyàn fẹ́ jẹ́ ọmọ lẹ́yìn Jésù ló ń sọ ní ìbáyé o tá a gbà wá là torí pé nǹkan tó fi ń sọ̀rọ̀ yìí tó fi ń pẹ̀tù sínú ọkàn àwọn ọmọ Ọlọ́run nìyí sìn kì í ṣe pé Trump wá kì í ṣe pé ẹnìkan wá àbí torí Ìgbòho gangan ló ń kó àwọn ọmọlẹ́yìn kérésì kúrò àti àwọn ọmọlẹ́yìn Muhammed náà ti ń kó kúrò gbogbo wọn ti padà sóníṣẹ̀ṣe ṣùgbọ́n wá ń rọ̀ wọ́n àánú ń ṣe ó mọ nǹkan tó ń sọ o pé tó bá padà tó àwọn àrígbàgbọ́ ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ó jó òótọ́ tí máa ń ronú sí lọ́pọ̀ ìgbà mo dẹ̀ rí bẹ́ẹ̀ láti ìgbà tí mo ti gba Jésù láti earlier 80s tí di bá ṣe sọ̀rọ̀ yìí àwọn èèyàn máa ń padà sẹ́yìn ní ọjọ́ àjòrò wájú nǹkan burúkú nìyẹn o bad news mo ní ọ̀rẹ́ kan nígbà ẹ lọ́hùn ó tètè kú ní ọ̀dọ́ ó ní ìròyìn orí burúkú ni pé nígbà kan rí mo máa ń gbàdúrà báyìí mo máa ń wàásù mo nífẹ̀ẹ́ Ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí èmi náà ti wá rí i pé kò rí bẹ́ẹ̀ mọ́ ó ní ìròyìn orí burúkú nìyẹn mi ìdẹ̀lẹ̀ gbàgbé ẹ̀ àwọn ìyẹn tètè kú ní rèwerèwe wọ́n serious mo mọ̀ díẹ̀ nínú wọn wọn pẹ́ wọn lo long years nínú rere tán lọ àárẹ̀ tó kúnlẹ̀ lórí ekún ẹ̀ tó fi
tó lọ fẹ́ bá Jésù. Orí ẹnìkan náà tí mo dẹ̀ ní pé ẹ bá mi sọ fún pé kò nílò àdúrà mọ́, kò nílò ìwòsàn, ohun tó nílò torí mo ti rí nínú ẹ̀mí pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí nìyẹn. Mo ní ẹ sọ fún ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ kó máa wàásù fún nípa bó ṣe lè dọ́run, nǹkan ló kù kó gbàgbé nípa deliverance. Wọ́n bẹ̀rẹ̀ sí wàásù fún orí eékún ẹ̀, ẹni tó lè dìde almost let's say be 3 weeks or 1 month ṣá, yóò ti wà lórí àkéte, ó kàn ń wú wọ́n ti jẹ́ nínú àwọn ẹgbẹ́ tó wà nínú ayé nígbà yìí àti ní àkókò yìí. Ẹ bẹ̀rù pé kò sáàjẹ́ nílẹ̀ Yorùbá ni, wọ́n pọ̀ o, wọ́n ti jẹ́ tán, so kò sí àdúrà tẹ̀lé gbà fún mọ́, wọ́n ti pàjẹ́. So mo ṣáà ní pé kán máa tó mo lọ síbẹ̀ mo lọ gbàdúrà fún, so mo á ní pé nǹkan tó máa ṣáà ṣe fún ni pé kán máa gbàdúrà ìwòsàn fún, kán máa gbàdúrà bó ṣe lè dé ọ̀run tó máa fi mọ Jésù. Ó dẹ̀ gba Jésù gbọ́ lóòótọ́ àtòdodo. Orí eékún ẹ̀ ọjọ́ tó máa kú, ìgbà tó máa kú, ẹ̀gbọ́n ìjókòó sẹ́gbẹ́ báyìí ló dìde, ló kúnlẹ̀, ló bẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Jésù, tó ń wo Jésù lójúkorojú, tó ń bá Jésù sọ̀rọ̀. Ìyẹn ògbọ́n kan tí Jésù ń sọ, ìyá àǹtí ẹ̀yẹ, òun jẹ́ bíbí kẹta sí ẹ̀gbọ́n ẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ ò dẹ̀ gba Jésù, wọ́n ti wàásù fún tí ò gbọ́ràn. Eléyìí tó wà láàrin wọn, òun ló mọ Jésù tó fi tó mi létí tí mo fi lọ wá síbẹ̀. Àwọn èèyàn ti wá lóríṣiríṣi, wọ́n ti gbàdúrà deliverance, gbogbo ṣọ́ọ̀ṣì oríṣiríṣi. Gbàdúrà mo dẹ̀ dúró ẹ̀ mo wá sọ pé nǹkan tó nílò nìyẹn. Ok, ẹ̀gbọ́n ẹ̀ wà pẹ̀lú ẹ̀, eléyìí tí ó jàkọ́bí wọn, ó ṣà ń wò ó pé ta ló ń bá sọ̀rọ̀, ó ń dárúkọ ẹ̀ Jésù, ó dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. So clear sí nǹkan tí ó mọ̀ kó ń wò, nǹkan tó gbé tó fi wà lórí eékún ẹsẹ̀ ẹni tó lè dìde. Bó ṣe dákẹ́ nìyẹn, lórí eékún ẹ̀ ló dákẹ́ sí. So Jésù wà o, torí ìsìn àwọn èèyàn ti dá òtí Jésù gbà gbọ́ mọ́. Wọ́n kàn lọ ṣọ́ọ̀ṣì ní orúkọ ṣọ́ọ̀ṣì tó wà wù kó máa jẹ́ or denomination tó wà wù kó máa pè wọ́n, tí wọ́n lè pè wọ́n ní born again, wọ́n lè pè wọ́n ní Pentecostal, wọ́n lè pè wọ́n ní kìnìkan. Bẹ̀ tó ń rọ̀ wọ́n. Ó ní ẹ má gbàgbọ́ lásán nìkan, but kí ẹ mọ̀ wípé ẹ̀yin náà ẹ ṣe kí ni, ẹ jẹgba bóun náà ṣe jẹgba. Tó bá ti jẹgba lásán ìbá máa da o, wọ́n máa pàánù yín. Ó ti ṣàlàyé náà fún wa ní ìkẹyìn ọjọ́ nǹkan tó máa ṣẹlẹ̀. Àwọn ló ń ṣẹlẹ̀ là ń rí wọ̀nyí. Ṣùgbọ́n eléyìí tó burú jù ni pé òun náà ti sọ pé àní rí ìgbàgbọ́ tó dẹ̀ ń sọ òun ni after 300 years ó ti lọ, ó dẹ̀ wá sí ìmúṣẹ. Bó tilẹ̀ jẹ́ pé àkọọ́lẹ̀ ti wà kó tó di pé Jésù wá sínú ayé, tí a ti sọ wípé tó bá yá o, ẹ ní rí ọjọ́ Olúwa mọ́ láti sin Ọlọ́run. Yorùbá náà tún bá wa sọ, èmi máa sọ ní gbogbo gbà o, màá máa sọ fún wa torí mo mọ̀ pé àwa Yorùbá Sátánì jókòó tí wà gbágbágbá ni. Òun náà sọ wípé ọmọ lẹ́ran tó ń jẹ gígùn àti ẹni tí ó yẹ pé ọmọba tó wá ń jẹ èpùpọ̀ iṣu bí ẹrú, bí ewúrẹ́, bí Yorùbá ṣe rí nìyẹn. Tí èèyàn bá tẹ̀ rí èpùpọ̀ iṣu tẹ jẹ báyìí, ìjẹba má da. Irọ́ o, wọ́n tẹ̀ ń lé wa kúrò ní pé ká má tẹ̀ tẹ̀sẹ̀ rárá. The only thing tẹ́ lè rí ni pé if you go to church or mosque or jẹ́ níṣẹ̀ṣe, gbogbo àjò tó máa ṣe fún ẹ àtàdúrà tó máa gbà fún ẹni ní gbogbo bí ni pé kò jápa. Lọ síbò, lọ sínú ìyà, lọ sínú oko ẹrú. Ní òwúrọ̀ yìí, ìròyìn kan wà tó yẹ pé
èyí gbogbo ẹ̀ náà láti mọ̀ tẹ́lẹ̀ náà sí àwọn ará Europe. Arábìnrin yẹn jẹ́ mùsùlùmí, ó wá ń sọ àjẹ́ndà nǹkan tán ní fún Europe pé ẹ wo ẹ̀yin Europe, a máa mú ẹ̀sìn alákatakítí wá bá yín, a máa yí yín kúrò nínú ẹ̀sìn ìgbàgbọ́, ẹ gbọ́dọ̀ torí nǹkan tí Ọlọ́run sọ fún àwọn ni wípé ẹ̀sìn yìí ó máa kárí gbogbo ayé, ẹ̀sìn mùsùlùmí. Irọ́ náà ń pa o, irọ́ náà ń pa o, àwọn fúnra wọn ló ní àjẹ́ndà o. Àjẹ́ndà méjì náà ní, àwọn fúnra wọn wọ́n fẹ́ obìnrin 72 obìnrin tí wọ́n bá dọ́run, ìyẹn pé tí wọ́n bá tẹ̀ pa wọ́n sórí ẹ̀. Àwọn olódẹ ní plan yìí, Egypt ní kíni ti bẹ̀rẹ̀ o. Àwọn ará Egypt wọ́n lé wọn kúrò ń lù ú nígbà tó fẹ́ bà ayé ìlú wọn jẹ́, tó fẹ́ gbàlú mọ́ wọn lọ́wọ́. Wọ́n pè wọ́n ní brotherhood. Àwọn ló máa ń náwó, doctor, professors, àwọn ló ní school, gbogbo àwọn majority of school tó wà ní Europe wọn yẹ. Ẹ rí i pé wọ́n máa ń sanwó fún wọn, owó bursary, owó gbá, owó àwo, àwọn lecturers wọ́n máa ń sanwó fún wọn. So ẹ̀yin náà wò kí ni ẹ̀sìn sharia tàbí ká pè báyìí ẹ̀sìn mùsùlùmí, èyí tó yẹ pé èèyàn lọ sílé kéwú. Kí ni kéwú? Kò lè fúnyàn ní science, wọ́n fúnyàn ní science, but àwọn wá ń sponsor àwọn science yẹ kẹfà lè mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n ní agenda. Ẹ rántí Burkina Faso, ìyẹn olórí wọn wọ́n ní pé Saudi ní pé àwọn máa kọ́ mosque fún ní òfẹ́, ẹ má kọ́ mosque fún mi. Ẹlẹ́sìn ni wọ́n tẹ̀tẹ́lẹ̀, kí wá ní mosque fẹ́ ṣe fún àwọn? Ẹ fún wa ní, kán fún wa lówó ká kọ́ school, ká kọ́ hospital, ká nílé iṣẹ́, that's it. Àwọn tó ń fún lówó ìdìbò ní Ògùn ní Ọ̀ṣun state, wọ́n fún wọn ní owó tí ó pọ̀ díẹ̀ bíi 5,000, ṣùgbọ́n lónìí wọ́n ti dínkù sí 1,000. Ó ti di owó kékeré nítorí pé kí ni wọ́n ti ń ta ọjọ́ iwájú wọn. So bí olóṣèlú ṣe ń ṣe tiẹ̀, àwọn alákatakítí náà ń ṣe tiwọn. Ṣùgbọ́n àwọn kan wà tó ń pè wọ́n ní brotherhood underground, nìyẹn àwọn òyìnbó náà ni wọ́n. Àwọn yẹn gbé ẹ̀sìn lórí ni, kì í dẹ̀ ṣẹ̀sìn alálùbáríkà orí tí àwọn Yorùbá gbé dání, ó yàtọ̀. Lóòótọ́ Quran kan náà ń kà àti hadith kan náà ń kà, ṣùgbọ́n Yorùbá ń sọ wípé hadith àwọn ń kọ́ àti nǹkan tó dẹ̀ wà nínú Quran yẹn àwọn ń kọ́. Ok, Kristẹni náà àwọn wá ń sọ wípé ìgbà tí Jésù ti lè gbà wọ́n, àwọn máa padà sínú ìṣẹ̀ṣe. Kí ló ṣẹlẹ̀ ní ìlú Èjìgbò? Fúlàní wá síbẹ̀, ó wá sóko wọn, ó wá jẹ nǹkan oko wọn, á fa ẹ̀gẹ́ wọn tú. Ṣé ẹ̀ pé màálù ò lè fa ẹ̀gẹ́ tú láti inú ilẹ̀, àwọn fúnra ló ń fà á tú. Ó di pé àwọn olóko wọ́n ṣẹ́tù, wọ́n fún wọn lówó kékeré kan. So Ìrẹ̀kùn gbọ́, ó ní láti wá síbẹ̀ láti wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. A ti sọ fún wa wípé ẹ rí pé lẹ́nujọ́ mẹ́ta yìí sì wọ́n ti ń di pé ní Oǹdó, ní àwọn ibì kankan káàkiri ilẹ̀ Yorùbá àti Nàìjíríà, ní ilẹ̀ Ìgbò náà wọ́n ti ń dán mẹ́wàá wò. Tí èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday la fẹ́ sọ ní ilẹ̀ Ìgbò, tó yẹ pé wọ́n fẹ́ jí àlùfáà gbé, tán ti mú àwọn yẹn. Oríṣiríṣi bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ káàkiri. Àwọn ròyìn ó ń jẹ́ ká mọ̀ wípé ogun tó dé yẹ ó mú kí ìbẹ̀rù dé bá àwọn Kristẹni. Blame tí mi lè blame wọn ni pé
wọn ò mọ̀ pé nǹkan kan ti bàjẹ́ and the pastor wọn náà dẹ̀ ṣí wọn níyè kó tẹ̀ jẹ́ kó mọ nǹkan tó ń lọ nílùú oníkálukú ló wá ń lo fóònù ẹ̀ láti máa mọ nǹkan tó ń lọ àwọn tó bá ní bíi Facebook wọn yẹ so bẹ́ẹ̀ náà tí wọ́n máa rí ìròyìn díẹ̀díẹ̀ ọ̀hún tẹ̀ wá ní interest tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ náà but ọlọ́run ṣáà ń jẹ́ kó ta sí wọn létí ó wá di wípé wàhálà yìí wá ń pọ̀ sí èwo la fẹ́ sọ nípa ti ọmọ school torí ọmọ yunifásitì ni ó rí àwọn èèyàn tí ó ń campaign ó wá bẹ̀ sí wò wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti wá pé kí ló ń yà àwòrán wa fún bọ́n ṣe lù ú nìyẹn o so a rí pé ìwà burúkú àpáǹle ó ti ń pọ̀ sí orú ẹni yẹn sì tó wá jẹ́ kìrìsẹ́nì wẹ́ mo rántí kinní yẹn náà àwa náà máa ń rò pé nǹkan tó dáa ni ó dáa náà kò dẹ̀ dáa tó ń tó àṣírí ni òun ló jẹ́ kán rí òun tó ẹ̀ bá rí hàn níwájú èmi àti ọ̀rẹ́ mi a jókòó sínú yàrá mo kàn wá gbé mo wá ya picture ẹ̀ bó ṣe bínú nìyẹn o ó bínú sí mi gan-an pé mo gbọ́dọ̀ gba àṣẹ kí n tó lè ya picture òun ó yà mí lẹ́nu ọ̀dọ́mọdé ni ó yarí fún mi mo ṣáà ní kó má bínú mo bẹ́ẹ̀ mo á ní so kéèyàn ya picture yẹn wàhálà tẹni mi gbọ́ lè rí o àṣẹ àwọn òfin pọ̀ o bọ́ ẹ̀sìn òótọ́ ló sọ àwọn nǹkan kan wà téèyàn gbọ́dọ̀ dánwò ẹ wo ẹnìkan tí àwọn tó ń ṣe election yìí tó ń prepare fún ìdìbò ní Ọ̀ṣun tẹ bá rí bí wọ́n ṣe lu ẹni yẹn tó ń ṣaládàá tó ń ṣe léṣe so irú wọn yẹ ṣé bá a ṣe máa ṣe nìyẹn ní wọ́n ti ń kìlọ̀ fún wọn o bó ti ẹ̀ jẹ́ pé ẹni tí à ń sọ lánàá mínísítà tí ó sọ pé kán pààyàn àwọn ọlọ́pàá ti lọ gbé ó máa yí òun ẹ̀ padà ó ní sẹ́wọ̀n pé Yorùbá ó ní mínì lóríṣiríṣi ó mọ̀ ọlọ́pàá ó nìkan tó ń mì ní pé kán mẹ́sọ̀ wípé ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gba ìbò yìí lọ́wọ́ yín o kẹ́ jáde ó ní èdè tó ń mì nìyẹn ó ṣàwárọ̀ pa fún wọn ṣá tí ọdún tó ń bọ̀ tó máa fi ṣe election ó kù ọ̀la ọjọ́ sátidé tó bá di ọjọ́ sátidé àmọ́ máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ bóyá election president máa wà easy àbí kò ní easy a máa mọ̀ tẹ́ bá dẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn tí ẹgbẹ́ tó wà lórí àlééfà ní Ọ̀ṣun kì í ṣe ẹgbẹ́ bàbá Tinubu ẹ dẹ̀ wo wípé Ondo Ògùn Èkìtì òun ló wà fún Tinubu Ọ̀yọ́ àti Ọ̀ṣun wọn ò sí fún Tinubu ẹ jọ̀ọ́ wọ́n ní ọmọ lẹ́fọ̀ọ́ o ìyá lẹ́fọ̀ọ́ ẹlẹ́fọ̀ọ́ o ó ní ẹ̀fọ́ òun ṣe fà tán òun ní nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí tẹ̀ ń rí wọ̀nyí o wọ́n ń kà bí àjẹ́ màá ti fẹ́ kí kinní kan kó yé wa wọ́n ní gidi ọgọ́rọ̀ má gún mi lójú òkèrè láti ń wò àwọn APC wọ́n mọ̀ wípé wàhálà ń bọ̀ ṣùgbọ́n mo wá jókòó mo á rò wípé ó tọ́ dẹ̀ lọ́rọ̀ yìí o
nígbà tó jẹ́ pé ẹgbẹ́ tó wà ń lu yẹn hàn ṣe ti bàbá Tinubu awula gidi o a fọhùn sí ikú àwọn èèyàn o tí etí wọn o ṣe hàn pé tìpátìkùkù ni o torí tó bá ti jà báyìí ó ti lù sí àti rúùlù Nàìjíríà nìyẹn ṣùgbọ́n ó máa ń yà mí lẹ́nu pé ó dàbí pé ọpọlọ àwọn èèyàn pé ṣùgbọ́n lóòótọ́ ni gómìnà tó wà ní Ọ̀ṣun sọ wípé òun làwọn máa dìbò fún àwọn ọ̀gbẹ́ni kankan dìde báwo ni bàbá ṣe máa gbàgbọ́ ìgbà tí gbogbo èèyàn ti ń yí padà sí ọ̀dọ̀ Tinubu tí wọ́n yí padà sí ìyẹn ti fọ̀n pé ó ti gbé ìbò yẹn ti lọ nìyẹn ẹ̀ẹ́dẹ̀ gbọ́ àwọn Haúsá sọ pé àwọn ò ní dìbò fún ṣẹ̀dẹ̀ pé Haúsá Fúlàní ni wọ́n ti ń pa wọ́n lọ àwọn mélòó fẹ́ dìbò fún Tinubu nísìnyí àwọn tó wà nínú káàmpù tó ń kó síbẹ̀ pamọ́ pé kọ́mpù tó ń pa wọ́n dé nìyẹn wọ́n dẹ̀ ń lọ ń pa wọ́n bẹ́ẹ̀ ẹ máa wo wọ́n ti máa pa ṣégè kó tó di ọjọ́ ìbò níbẹ̀ yẹ àti nílẹ̀ Yorùbá wọ́n ti ń bẹ̀rẹ̀ nísìnyí so kí ni ìdí tó fi ń ṣe nǹkan wọ̀nyẹn wọ́n ti sọ síta pé a pọ̀ ju kìrìsìtẹ́nì lọ ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ jáde kúrò ní ìlú Nàìjíríà tó bá ti sún yín nígbà tí àwọn ọlọ́pàá pe bàbá yẹn àbí táwọn èèyàn tẹ̀ lọ bá sọ̀rọ̀ àwọn èèyàn lọ kọ́kọ́ bá sọ̀rọ̀ pé a gbọ́ pé nǹkan tí ẹ sọ yẹ ó ti dá wà lálẹ́ o lórí ní Nàìjíríà o pé kó lọ bẹ̀ wọ́n ó ní láyéláyé kò sí ìwọ̀n tó jọ èmi ò sọ̀rọ̀ kí n kó jẹ èmi ò kọ́rọ̀ mi jọ èmi kí n tú ọ̀rọ̀ sọkẹ̀ èmi di sọ bó ṣe rí ni mo yẹ sọ yẹ nǹkan tó kọ sínú ìwé wọn nìyẹn ẹ lé àwọn aláìgbàgbọ́ kẹ́ lé wọn kúrò ní orílẹ̀ yín òun ló jẹ́ kí àwọn ti Ọ̀yọ́ tó fi dọ́gbọ́n sí àwọn Ọ̀yọ́ wá lọ dọ́gbọ́n tú ọ̀rọ̀ yẹn sọ ìyẹn ni àwọn Kwara mú mi nìyẹn o torí ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n torí àwọn ló gbé náà mú létí wọn àwọn ló dẹ̀ fún wọn lórí ọ̀fẹ́ tán fi wà níbẹ̀ tán fi di ọmọ Kwara torí ìran wọn ni torí tán bá fún wọn láyè yẹ tí wọn bá lọ ní pé kí ọmọ Ọ̀yọ́ tí ó lọ ń bá ọ̀gá ìjagun tó jẹ́ òun náà fi ṣe olórí ọdẹ olórí jagunjagun òun wá fẹ́ gbógun ti bí bàbá ẹ tí olórí ẹ ọgọ́rùn wá ti pé ọmọbẹ̀ náà nì àwọn ló nílẹ̀ yẹ Ọ̀yọ́ ló níbẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ Kwara ń gbà yẹ Ìlọrin náà pé báyé sọ̀rọ̀ yẹn ti gbà mọ́ wọn lọ́wọ́ wọ́n ti sọ pé nọ́ọ̀tì ni àwọn ló dẹ̀ ń jọba ń bẹ̀ ok bàbá yẹn bẹ̀ sí sọ̀rọ̀ ẹ jẹ́ ká kúrò lórí ìtàn bàbá yẹn bẹ̀ sí sọ̀rọ̀ pé ó tún tan kìrìsìtẹ́nì ni o pé ẹ̀yin kìrìsìtẹ́nì àwa àtẹ̀yìn la nílò àwọn oníṣẹ̀ṣe bàbá ẹ ìyá ẹ tó jẹ́ oníṣẹ̀ṣe ẹ̀gbọ́n ẹ tó jẹ́ oníṣẹ̀ṣe àbá àbúrò ẹ tó jẹ́ oníṣẹ̀ṣe ẹ lé wọn kán wá lu gbòmí lọ kán máa gbé ní Nàìjíríà yìí o kò sí nǹkan tó jọ mo fún wọn ní ọjọ́ kankan jọjọ support ara wọn kí mùsùlùmí àti kìrìsìtẹ́nì kan jọjọ kan sọ̀rọ̀ àwọn papọ̀ kan wá ní àwọn fẹ́ gbàlú mo fún Ìgbòho ní 2 days ẹ pòórá kìrìsìtẹ́nì àti mùsùlùmí á pòórá nílùú yẹn ìjà yẹn lọ lọ́wọ́ báyìí o underground tí ẹ bá ti mọ̀ ìjà tá à ń jà lọ́wọ́ ìjà ìsìn láàrin ara wa ó ti ń lọ lọ́wọ́ tí a ti mọ̀ a ti sọ lọ́rọ̀ ni ó ń bọ̀ wá dé òótọ́ ẹ má wọrí o ìyẹn ló jẹ́ kí Jésù kó tètè wá máa sọ̀rọ̀ fún wa pé ẹ̀yin bíbù yìí ó máa ń rọ̀ yín ẹ mà rọ́jú ó sọ fún Pétérù ńgbà yẹn lọ́hùn Pétérù bá jiyàn Ọlọ́run má jẹ́ kẹ́ jiyàn o ó lè mú kẹ́ ń jiyàn dáadáa máa ń jiyàn dáadáa èèyàn mélòó ló ń wo ìkànnì yìí tó bá wò tán gan tẹ̀ ní sọ pé àwọn láìkẹ̀
dípò tó máa fi subscribe tó yẹ pé tó bá ń gbọ́ orú ìta tí ń gbọ́ lónìí kan lè gbọ́n ní no wọ́n tẹ̀ ní interest láti wo báyìí wọ́n máa kò ṣe ni bí bàbá mi nínú Olúwa bàbá Bádáre bó ṣe ń wàásù nìyẹn lórí rédíò mo wá lọ sílé àbúrò bàbá mi bí mo ṣe dọ́dọ̀ ẹ̀ tó bẹ̀ sí sọ̀rọ̀ ó ní ẹ wo ẹni tó fọ́jú tó ń lajú afọ́jú tó ní òun jí òkú dìde ó ní ojú tiẹ̀ dẹ̀ fọ́ kò lè là bàbá Bádáre dẹ̀ sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní ìwọ tí ò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹ pé bí mo ṣe ń wàásù lórí rédíò yìí tó ń gbọ́ mi tó ń sọ wípé mi lè lajú ara mi tí mo lè lajú afọ́jú ẹ̀rù dẹ̀ bá gbogbo àwọn àtàwọn ń bẹ̀ àtòun fún rẹ̀ kò ronú pàdé o kàkà kẹwọ́ ẹ̀gbẹ́ kó máa dẹ̀ pípele ló pele sí o òun ló jẹ́ kí n fi ìlú lẹ̀ fún kí n dẹ̀ fi oko lẹ̀ fún wọ́n bá pa àwọn fámìlì mi ọmọ ẹ̀ ló pákú o ọmọ ẹ̀ ló pa ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ lókùnrin ló lù pa sóko ṣé olójú kòkòrò ní gbogbo ilẹ̀ wa ló gbà tán òun dà lónìí ilé ayé yìí fúngbà díẹ̀ ni o so jẹ́ kí àárín yẹn lẹ̀ ṣe rí tí èèyàn bá wà nù Jésù ààbò ńlá wà lórí ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé ẹ̀sìn tó bá wù anybody ló lè sìn màá wáyè láti kọ́ wa ní àwọn àṣírí ìtumọ̀ Yorùbá màá tún sọ fún wa àṣírí àwọn òòṣà màá sọ fún wa tó mò ń bèèrè lọ Ọlọ́run ṣé kí n sọ fún wọn àbí kí n má sọ fún wọn àti ìsọ̀tán tó bá fún mi láṣẹ pé kí n lọ sọ fún yín màá sọ fún yín ṣùgbọ́n màá try láti make sure wípé mi ní ṣì ń darí kó má bàa di pé màá lọ sọ́run àpáàdì torí àwọn nǹkan tí ò bá ti tọ̀nà yẹ làwọn yẹn máa ń nífẹ̀ẹ́ sí nǹkan tó bá ti wrong yẹ tí èèyàn bá ti ṣe mistake sọ fún wọn báyìí òun ló máa ṣe àwọn oríṣiríṣi mo máa ń di tí mi ni mo máa ń di ojú mi sí àwọn nǹkan tí èèyàn lè lò tẹ́ pé àìsàn fi lè kúrò èmi ò ń lò ó lè rí rọ́ọ̀bù lọ́wọ́ mi kẹsẹ̀ rọ kí wọ́n á gbé rọ́ọ̀bù àbọ̀wọ́ rọ àbọ̀wọ́ wú kí wọ́n á gbé rọ́ọ̀bù kí wọ́n máa fi pa èmi kọ́ ìyìn ṣe torí pé màá fògo fún rọ́ọ̀bù ni oògùn ìwọ tó ń lo oògùn òyìnbó o wàá fẹ́ lo dídú ò ń ṣera ẹni o torí nǹkan kan náà lẹ́ ń lò alábùkún oògùn nú ni Yorùbá ló ṣe o many bẹ́ẹ̀ lọ tí àwọn òyìnbó yẹn gbà lọ wa tẹ́ pé àwọn ló ń lò fún wa lónìí so kó má di wípé ẹ̀ ń sọ pé ẹ fẹ́ now àwọn oníṣẹ̀ṣe ti ń sọ̀rọ̀ sí kìrìsìtẹ́nì gidi gan wọ́n ti ń yẹ̀yẹ́ wọn ẹ̀yẹn lọ sí kẹlọ bá bàbá ms wọ́n ti ń finá mọ́ kìrìsìtẹ́nì àti mùsùlùmí tó bá mọ̀ pé gbóná dára lójú lọ bá wọn kó lọ dá sọ̀rọ̀ wọn a rí wípé ò lè dúró because àwọn ọmọ máa defend èdè ẹnu wọn á dẹ̀ máa sọ fún ẹ wípé nǹkan tán pé Ọlọ́run ní nínú Bible tó dẹ̀ jẹ́ pé àwọn náà kò ṣe pé wọ́n mọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nítorí pé wọn ò fẹ́ kí ilẹ̀ wọn kó lọ kó bọ́ sọ́wọ́ Fúlàní non-defend tí mo mọ̀ tó clear sí mi ṣùgbọ́n ìgbà tó bá ń bá àwọn èèyàn fa wàhálà àwọn ìyẹn tó jọ ń fà á ó lè win láíláí àti láíláí torí a sọ fún ẹ pé àtọ̀rìn wá ni ẹ̀sìn tó gbé dání ó dẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ kọ́ àbí àwọn ṣàfẹ́ kó mọ̀ wípé ẹ̀sìn yìí ó ẹ̀sìn àjèjì ni ẹ̀sìn wa o àwa ò lẹ́sìn ó ti fail torí òní wọ́n lẹ́sìn àwọn sọ pé àwọn ò lẹ́sìn bẹ́ẹ̀ sì ni òótọ́ dẹ̀ ni àwa ń tiwa Ọlọ́run tá à ń sìn a ní pé nípasẹ̀ Jésù Kristi la fi mọ Ọlọ́run okay adẹ̀mọ ẹ̀mí mọ́ àwọn ò ní sọ̀rọ̀ lọ sórí ibẹ̀ yẹ Ọlọ́run yẹn náà fẹ́ bẹ́ẹ̀ díì náà níbẹ̀ sọ̀rọ̀ nípa Jésù àti ẹ̀mí mọ́ tó ti Ọlọ́run tó dẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn máa sọ fún ẹ wípé àwọn làwọn ní òní Jésù fi ń rọ̀ wá ẹ la ìpọ́njú kọjá
ṣé a lè dúró ṣé àní bọ́rọ́lẹ̀ ṣé kò ní sún ẹ àwọn á sọ fún ẹ ibi tó ti máa dójú tì ẹ́ ni o máa gbọ́ o àwọn ní ó dáa a ti gbọ́ pé Ọlọ́run yín ó lè gbà yín ẹ̀yin ò ṣe wá lọ kọjú sí Fúlàní àwọn pásọ̀ yín dà kán wá dá sí àwọn Ìgbò náà ti ń sọ̀rọ̀ àwọn bíṣọ̀bù Ìgbò ṣé pé mo sọ kinní kan nípa Haúsá lẹ́ẹ̀kan mo dákẹ́ àwọn kan owó tán sẹ́ndì láti ìlú òyìnbó pé kán fún àwọn ti north hàn fún wọn gbé mi àwọn south gbé mi èrè díẹ̀ ló fà á kí north kan lọ dá kan míì sílẹ̀ tó wá di pọ́n yapa àwọn tó wá pín sí méjì. So èrè díẹ̀ tó mo rí pé àwọn kan wà ní tí àárí ojú wọn bóyá service wọn ni ò dá lọ́dọ̀ wọn ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ok èrè díẹ̀ ló fà á tó yẹ pé àwọn tí ó wà ní tó jẹ́ kìrìsìtẹ́nì tó ṣẹ́kù tí wọ́n gbà pé ọmọlẹ́yìn Jésù làwọn má nìyẹn àwọn náà jẹ́ ti Ìgbò ó bẹ̀ tí ń sọ sí àwọn general overseers pé kí lẹ̀ ń wò pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí kìrìsìtẹ́nì yìí kò wá kàn yín ẹ̀ tí ẹ̀ gbí àwọn ọmọ mẹ́fà wọn ni wọ́n sọ̀rọ̀ nínú ṣọ́ọ̀ṣì wọ́n wàásù nínú ṣọ́ọ̀ṣì ibo lèmi ti wàásù yìí ṣé ní ṣọ́ọ̀ṣì mi ni mo ti wàásù àbí ní gbogbo ilẹ̀ àgbáyé ẹni tó bá gbọ́ Yorùbá àti òyìnbó díẹ̀díẹ̀ ti máa sọ mi tẹ̀sí òyìnbó lónìí sí àkànṣọ tátàtà ni torí àwọn tó gbọ́ òyìnbó wà láàrin wa tó ẹ pọ́n gbọ́ èdè wa but tí n bá ní pé kí n jẹ́ kán gbọ́ àwọn tí ọ̀rọ̀ dẹ̀ kàn those people that need these words is Yorùbás that is their land we will have our own land that we are not Nigerians but because I come from Nigeria many of them want to hear and they want us to have our own nation back because they know the secret of our land that is a chosen land from God so nobody will like it. Go to Cuba, go to Brazil, America, Britain, and so on and so forth. Even though Indian, I think either 13 or 15 nations ní Yorùbá wà, àwọn òyìnbó ń wá kọ́ Ifá. So bolẹ̀ ṣé ẹ rò pé àwọn ìyá wa gbà kí Yorùbá lọ? Àwọn náà ń gbàdúrà, àwọn ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀, àwọn náà ń ṣiṣẹ́ gidi gan pé kí Yorùbá ò gbọdọ̀ lọ because Ògún ni wọ́n ń sìn, àwọn míì ń sin Ọya. So òun náà sọ wípé Yorùbá ò ní ẹ̀sìn, àṣà ni wọ́n ní. So ẹ̀yin àwa la sọ pé a gbé ẹ̀sìn lórí, àwa ni Mùsùlùmí, àwa ni Kìrìsìtẹ́nì. Okay, ẹ̀sìn tá a gbé wá bá wọn, a gba àwọn ìṣẹ̀ṣe wọn, a gbà lọ́wọ́ wọn, a sọ di nǹkan mímọ́ wọn lọ́wọ́. Irú ẹ̀sìn kan nínú àwọn òrìṣà tó ń bọ bíi ti Èṣù, a sọ di nǹkan burúkú mọ́ wọn lọ́wọ́ tí ẹ pọ̀ lè bọ́ mọ́, ó jẹ́ ìtìjú fún wọn. Ṣùgbọ́n lẹ́nu pé adójú ti Jésù yìí, àwa Kìrìsìtẹ́nì mo sọ yẹ o, àwọn Mùsùlùmí ti tójú ti Muhammad náà, wọ́n ti ń sọ̀sọ̀kúsọ. Irú ti àwọn ìlú tó jẹ́ pé a pè wọ́n ní Kwara yìí, kì í ṣe gbogbo Kwara ní Kwara o, Odò Ọwá àbí kí ló ti ń pè wọ́n ṣàdé orúkọ tó fẹ́ kán máa jẹ́, tí Awólọ́wọ̀ ti gbìyànjú, tí Gani tó kógun lọ bá wọn, òun náà fi wá rò pé Ìgbòho náà ti gbé ogun wá bá wọn, pé ó ṣàfẹ́ pín ìlú ẹ̀ sí méjì, pé àwọn máa mú ibi tí ó kàn wọ́n local government mẹ́rin yẹn, odidi 12 local government á wá jẹ́ ti Yorùbá, pé á lè gé kúrò nínú north, á wà ní ilẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ ti yẹ á máa bá north wọn lọ.
so èrèdí yẹn ó ń fa wàhálà sílẹ̀ wípé kọ́ńbẹ̀sì sọ̀sọ̀kúsọ nípa ẹ̀sìn wọn ṣùgbọ́n Ọlọ́run tó àṣírí wọn ni àwọn Yorùbá òde wa gbà yẹ hàn gbà wọlé àwọn ń kóòtù Quran wọ́n ń kóòtù hadith pé that is what is said, what is written is this àwọn ayé rẹ̀ ní no so ó dẹ̀ mú kí àwọn mùsùlùmí kan máa fi mùsùlùmí sílẹ̀ àwọn kan ń sọ wípé ọ̀n mọ́bí tán lọ o ọ̀n lẹ́sìn sìn o ṣùgbọ́n wọ́n prefer láti tẹ̀lé Ìgbòho lẹ́yìn kí sì ní Ìgbòho ò tako ẹ̀sìn kankan ètò àwọ̀ ẹni ṣùgbọ́n oníṣẹ̀ṣe pọ́nbélé ní ọmọ eléégún ní eégún yẹn dẹ̀ ni àwọn Fúlàní sọ pé àwọn ò fẹ́ rí nílùú mọ́ kán kúrò nílùú fún àwọn kan máa wá lùbòmí lọ kán kúrò nílẹ̀ bàbá wọn òjò ń sìn òjò ń rọ̀ ní àwọn Ìgbẹ́kọ̀dá wọn yẹn àwọn èèyàn wá ń sọ wípé kán kúrò ń bẹ́ẹ̀ nílẹ̀ bàbá wọn láti kúrò bóyá petrol wà ń bẹ̀ nígbà tó bá kúrò ń bẹ̀ Fúlàní á tún àgbà mọ́ wọn lọ́wọ́ bí wọn ní kúrò níṣẹ́ ni máa wá ipa kìtì lọ ibi tí odò sí àkùrẹ́ tí odò ní dáṣọ bẹ́ẹ̀ táwọn máa fi oko wọn dáko so nǹkan tó wà ń bẹ̀ àlùmọ́ọ́nì bẹ̀ àwọn jọ máa pín ní èrè bẹ̀ àwọn jọ máa pín ní òjò ló pọ̀ jù ẹ̀ṣẹ̀ ayé ló pọ̀ jù tí òjò fi rọ̀ tó fi di pé kí gbogbo àwọn ìjàmbá orí burúkú wọn kó máa ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé ibi tí mo wà ń sìn àkókò ọ̀gbẹlẹ̀ ní òtútù ni o ó ti ń dira mí ń sìn ní àwọn Europe àwọn ẹ̀ ti kó sí wàhálà ooru ni ṣùgbọ́n tí ń wojú ọjọ́ wípé òtútù ń bọ̀ tí ò bá wá ń kọ́ ta ló mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ àìmọ̀ pé ẹ̀jẹ̀ ti pọ̀ jù lágbàáyé so everything is upside down o now Jésù ń rọ̀ wá ẹ̀rí ní ìpọ́njú because màá fẹ́ kí oníkálukú wa kó fara wa wé Job ó gbóná ìyàwó ẹ̀ ò gbóná o àwọn ọmọ ẹ̀ ò gbóná o àwọn òṣìṣẹ́ ò gbóná o àrùn gbogbo wọn tán pátá àwọn ọmọ ẹ̀ dòkú ìyàwó nìkan ló wà láyé ìyàwó ẹ̀ dẹ̀ a máa bu a máa ṣe yẹ̀yẹ́ ẹ̀ a máa sọ̀rọ̀ àkànṣà sí ọ̀rọ̀ tó ní lárí a máa sọ̀rọ̀ tó bá kú gbé sí a ní jẹ́ bú Ọlọ́run ẹ̀ náà kó dẹ̀ kúrò ní wàhálà yìí náà kò wá nínú jókòó sínú eérú jókòó sí ìta gbangba ò nílé lórí mọ́ àwọn ọ̀rẹ́ wa dé kọ́ máa pètù sí nínú ọ̀nà ń blame o throughout wọ́n ń blame ẹni so ìpẹ̀ tí Jésù wá ń ṣe fún ayẹ náà ló ṣe fún ẹtújúká ẹ ń la ogun kọjá àkókò tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àtọ́ àwọn olóyìnbó kó máa padà sí Nàìjíríà ní ká padà sílẹ̀ Yorùbá wa a lè padà lórí méjì ẹ̀ a ló fẹ́ kú gbogbo àwọn tó ti lọ ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ sí wọn ikú ni o ọ̀pọ̀lọpọ̀ wọn ló kú wọ́n wá bàbá kan báyìí nìbàdàn sí wọn àti àwọ̀ ẹ̀ ló lọlé ilé tán lọ kí ló ṣẹlẹ̀ sí wọn ó gbé mọ́tò gbé jáde nìbàdàn ni o nìbàdàn mo sọ yìí o wọ́n wá bó bá ṣe sọ̀rọ̀ yẹn ti ń wá lọ́wọ́ ó ń parọ́ ó ní kọjá bá wọn wá bí tó máa ti máa rí mọ́tò tó gbé lọ mọ́tò ẹ̀ padà wá sílé ṣùgbọ́n rí òun ilé tó gbé ọmọ méjì àmì ní Amẹ́ríkà o ó wá ní pé kọ́mọ wálé nìbàdàn yìí náà ni o bọ́n ṣe dá dúró nìyẹn ọmọ ẹ̀ kan 17 years kan bí 15 years tí n bá ṣe mistake nígbà tí wọ́n máa kì í mọ́lẹ̀ wọ́n lù ú bẹ́ẹ̀ ni máa kú inú mọ́tò ẹ̀ wọ́n wọ jáde wọ́n fẹ́ dáná sun wọ́n sun mọ́tò ẹ̀ yẹ o wọ́n sun mọ́tò ẹ̀ mọ́tò tuntun wọ́n sun o àwọn ọlọ́pàá ló tètè débẹ̀ tí wọ́n ti fẹ́ pa wọ́n ló jí ọmọ gbé ó jí obìnrin méjì gbé ọmọ tó fún rẹ̀ bí
ṣe rò pé ẹni á padà sí Nàìjíríà mọ́? Tó bá jẹ́ kìrìsìtẹ́nì ṣe rò pé á jẹ́ kìrìsìtẹ́nì mọ́? Tó bá jẹ́ mùsùlùmí ṣe rò pé á jẹ́ mùsùlùmí mọ́? Nǹkan tí mo sọ yìí sórí tí ò tí pẹ́ ni o, kò tí lè ju bí oṣù 2 sí 3. Ok, kí lẹ fẹ́ sọ nípa ìyẹn? So ó fi ń rọ̀ wá, a máa rí ogun, a máa rí wàhálà. Gbogbo àtúwà wà lábroad ló fẹ́ padà wálé nígbà téèyàn bá ti darúgbó. Wọ́n ní ilé làbọ̀ sinmi oko. Kì í ṣe fún àwa Yorùbá. Lórí méjì ẹ̀. Mo ti rí ẹni tó yẹ pé ọmọ ìyá tán wá sí láti ìlú òyìnbó tí Fúlàní gbé wọn níṣojú wọn, ìṣojú bàbá náà ṣe ń bá ìyá àtọmọ ọmọ ẹ̀ obìnrin ọmọ ọdún 12 tí either 13 or 12, one of the two. Náà bá ń sùn báyìí tó wò wọ́n, gbogbo àwọn Fúlàní yẹn bá wọn sùn. Tí lè bá ṣe tiẹ̀ tán lómi àbọ̀ sí, ilé àṣetẹ̀ lómi àbọ̀ sí. Ó wà lórí fóònù mi o. Àwọn ló fúnra wọn ya picture wọn náà, ya fídíò wọn tán gbélé o. Ṣé inú èèyàn dùn sí yẹ? Ilé tó ti ṣẹlẹ̀ ńkọ́ tán lọ ṣòkú. Ní la fẹ́ sọ. That's 2021 mo sọ yìí o. Ó wà lórí fóònù mi. Ọmọ Yorùbá ni wọ́n o. Wọ́n pa máa nìyẹn. Àbúrò ẹ̀gbà tó máa débẹ̀ orí mọ́tò ẹnu gbó, ẹ̀jẹ̀ kún sí gbogbo ẹ̀, wọ́n pa síbẹ̀. Àti gbáyé. Èmi ti máa ń sọ fún àwọn èèyàn, ẹ má lọ lé o. Ẹ má lọ lé o. Kò tẹ̀sẹ̀ wọn sọ fún yàn mọ́. Ó ní láti wàásù yẹn fún yàn. Oníkálukú ti dé bodè wá sí mi. Òun ló jẹ́ kí oníkálukú máa gbàdúrà fún Ìgbòho. Ìgbòho ò gbọ́dọ̀ kú o, olóore wa ò gbọ́dọ̀ kú o, ikú ò gbọ́dọ̀ pa o. Àrùn ò gbọ́dọ̀ ṣe é. Ojú ò ní ti olóore wa o. Àwọn àdúrà tí àwọn ọ̀tá Yorùbá, Ìgbò ni àti Fúlàní ni kí Ìgbòho lè kú ni. Ètò tẹ̀ máa ń bè mí nínú jù ní wípé eléyìí tó ń pè mí tí mo nǹkan tó ti ń ṣe Yorùbá sẹ́ àtolórí o àtàràlú o lè pariwo síta wípé kí Ọ̀yọ́ tó fún Gani ní oyè kó rọ lóyè simple. Ṣùgbọ́n máa ń rọyàn lóyè náà àwọn eléyìí tó ń pè ní olórí Ọ̀yọ́ ó gbé mọ́tò lé lọ́wọ́, wọ́n bẹ̀ sí ń bú Ọ̀ọ̀ni àti Ìgbòho àti gbogbo Yorùbá, wọ́n bẹ̀ sí fún aṣẹlẹ́yà ní ìlú ara wa kí àwọn èèyàn lè máa wò kán wá lè rí pé kí ìlú ti dàrú, pé kó gbé oyè sílẹ̀. Gbogbo wọn pátá tó jẹ́ ẹgbẹ́ ti Gani OPC ìgbà ń fẹ́ wé. Àwọn kan wá ń sọ wípé kí Ìgbòho àti Gani kan sẹ́tù kíni ẹ̀yin ọmọ túmọ̀ ẹ̀ ní láti 2021 tán ti ń bẹ́ tó dẹ̀ ń hùwà burúkú. Ẹ̀rùn pé ìwòye náà ń pè ní mental problem ni ẹ ti ní wèrè. Abẹ́mọ̀ wípé ọwọ́ Ọlọ́run tí ó wúwo sí lára ní. Ta ló lè lọ sínú ọjà kó lọ tó rí wèrè tó wà nínú ọjà kó lọ má bá ṣeré, kó má fọ́ra rí ẹ̀, kó tẹ̀ pé lọ́mọ ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ ni. Wàá jìnnà sí nínú àwọn èèyàn ti bọ́ síta, ó ti bọ́ sọ́jà. Wọ́n ní aṣọ ògbó ọmọyẹmọ́ ọmọyẹ ó ti rorì ò wọjà. Èèyàn ṣe bẹ́ẹ̀ ó ṣe bá lè ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ mọ̀. The only simple thing tó lè ṣe ni pé kán remove ẹgbẹ́ yẹn, 1 kán ban ẹ̀, 2 kán dẹ̀ yọ kán rọ̀ lóyè. Tí gbogbo ọlọ́ba ọba lè ṣe ni kán sọ fún ẹni tó fún ní oyè kó yọ kúrò. Ṣebí ọba ti eléyìí tí ó lọ jalè ní Amẹ́ríkà tó wà láìwọ̀n sìn ṣọ́ọ̀yọ́ ni wọ́n yọ̀ náà, wọ́n dẹ̀ ní kí n sọba wọn mọ́. Ẹ̀yin ò dẹ̀ lè sọ̀rọ̀, wọ́n kàn gbé gbogbo ìranù wọn gbé sábẹ́. Wọ́n dẹ̀ wá ń sọ, àwọn kan máa sọ pé ẹ̀ẹ̀kan kí Ìgbòho dárí, kí ni Ìgbòho ṣe náà? So kí Ìgbòho mọ́ kúrò kán lè wá pa gbogbo wa kí a lè padà sílé, ìlú wa máa lọ́jọ́jú wa. Mo rọ̀ wá ní wípé Jésù ló ń rọ̀ wá àwa Kìrìsìtẹ́nì.
ẹ lọ ka bíbélì yín ẹ dẹ̀ mọ̀ pé ọjọ́ Olúwa yẹ Jésù fi ṣeré o, ó ti ní òun ní padà òun ní padà tó ń bá padà tí òun máa bá ìgbàgbọ́ bẹ̀ tó tún rọ̀ yín pé kẹ́ ẹ ṣe nǹkan tó yẹ kó tó di pé òun máa dé. Ọ̀rọ̀ ọ̀fẹ́ ni gbogbo ilé ogun tá à ń jà yìí, ogun ọ̀rọ̀ ọ̀fẹ́ ni, ogun ọ̀rọ̀ ọ̀fẹ́, ogun ìfẹ́ ni, ogun ìfẹ́. Wọ́n fi ní kó máa fún wa ní pàṣán ni. Ó ní Ọlọ́run ò fi lo àwọn pásọ̀ wọ̀nyẹn tó tún wá lo pásọ̀, gbogbo mùsùlùmí á lọ di kìrìsìtẹ́nì, oníṣẹ̀ṣe á di kìrìsìtẹ́nì, ẹ̀tàn ló dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo àwọn pásọ̀ wa, the largest number, more than 90% of them náà wà nílé aláwo náà lo gbẹtugbẹtu. Ṣèbẹ́ rí wọ́n sì ń jẹ́rí wọn kán dìde, ń jẹ́rí wọn kán sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ sí wọn lóríṣiríṣi nínú ilẹ̀ Yorùbá yìí náà ti sọ̀rọ̀ sí wọn, ní gbogbo àgbáyé, ní gbogbo Nàìjíríà náà ti sọ̀rọ̀ sí wọn, ní gbogbo àgbáyé náà ti bá wọn jà. Ọ̀n dẹ̀ rọ́rọ̀ sọ. Wọ́n nínú ṣọ́ọ̀ṣì náà ti ń sọ̀rọ̀, nínú ṣọ́ọ̀ṣì kọ́, inú ṣọ́ọ̀ṣì ni. Ọ̀n kú mọ̀ túmọ̀ ṣọ́ọ̀ṣì. Ìjẹ́ tó bá mọ̀ túmọ̀ ṣọ́ọ̀ṣì ọ̀nà mọ̀ pé àwa ni ó ń jẹ́ ṣọ́ọ̀ṣì, èèyàn ló ń jẹ́ ṣọ́ọ̀ṣì. Wọ́n ní kán yí padà, wọ́n yí padà. Wọ́n tún ń pa wọ́n. Wọ́n ní ìrònú wípé kí ló fa ikán tó fi ń pa wá ní gbogbo àgbáyé, kì í sọ̀rọ̀ Yorùbá nìkan lélẹ́yìí. Ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ni. Kí lẹ̀ṣẹ̀ yín? Jésù dẹ̀ sọ fún yín pé tóun bá padà tí wọ́n máa rí gbàgbọ́ sí Putin nínú òfin 10 ẹ̀dẹ̀ sọ yọkọ́ sọnù. Ọ̀n dẹ̀ mọ́ sórí ẹ̀dẹ̀ wá kẹ́mọ́ sórí. Ọ̀pọ̀lọpọ̀ ló gbé Bíbélì tó máa lọ sọ́nà pàdé dání. Ọ̀n mọ̀ wípé Báìbù tó ń gbé dání yẹn kò correct. Nígbà tí Báìbù bá ń sọ fún ẹ wípé you go to kí ló ti ń pè yìí o, àwa máa ń pè ní hellfire. Àwọn máa sọ pé how they call it, who can remind me what they call in New King James Version, hellfire. Ó fò lórí mi. Okay. Hades. Yes. Once more, what's more? Hades. Torí èdè wọn nìyẹn, èdè wọn kò jẹ́ kí n ti gbọ́ pọ́lí mo ti ṣẹ́ sí, mo fẹ́ gbọ́ èdè Yorùbá. Hades ni o, àwọn máa pè Hades, àwọn ní Hades. So Hades, kí ló ń jẹ́ Hades? Ibi tó ti máa ń lùyàn. Wọ́n kàn fún ẹlẹ́gbàá bí àwọn remind kó lọ fún 20 years imprisonment, 10 years imprisonment, 5 years imprisonment. Irú àwọn tó ń pààyàn Nàìjíríà ní èyí tó kó ní àwọn 45 kìíní student tó kó pẹ̀lú àwọn tíṣà wọn tán bẹ́ Ọ̀dẹ́dòkun lórí. Ẹ̀gbọ́n kan tán ní kán ṣe ni wọ́n gbé wọn sí life imprisonment. Èèyàn gèèyàn lórí èèyàn pààyàn rẹpẹtẹ, wọ́n dá gbogbo olúrú, wọ́n kọ́ ọmọ kéékèèké, ẹ wá ń dá wọn ní ẹni tó dájọ́ ẹ̀ gangan ẹlẹ́wọ̀n èèyàn ni. Mi ì jí sọ ẹlẹ́wọ̀n èèyàn ni, ara wọn ni wọ́n. Orú ẹjọ́ wo nìyẹn? Ṣé bóyá sọ nínú Kòránù nìyẹn, bóyá sọ nínú Báíbù nìyẹn? Wọ́n dẹ̀ dájọ́ bẹ́ẹ̀ ni pé ọ̀n tẹ̀ sínú ayé bẹ́ẹ̀ ni pé kankan ṣẹlẹ̀. Kí ni gbogbo ìranù tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yẹn náà? Gbogbo wọn dẹ̀ dákẹ́ sínú àwọn èèyàn tẹ̀ wọ́n mú fọ́ ní ọ̀n tẹ̀ sọ̀rọ̀. Odidi gọ́vùnà gangan wà ní ṣáàjì. Ọlọ́run á jẹ́ kí iye wá sí. Ó ṣàárọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì kẹ́ máa rọ́jú. Ẹ máa rọ́jú ni o. Ìyẹn ni pé ogun yẹn ò ní kó yín lọ. Ṣùgbọ́n ẹ̀rí báyìí. Torí Jeremáyà ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀, ojú ẹ̀rí 10 ìyà jẹ ṣégèsí. Bó tilẹ̀ jẹ́ pé ó ń kìlọ̀ ìgbà tó gun dé ńkọ́, àwa náà ńkọ́, àjọ nípa nípọ́njú ni. Ilé ò ṣe padà sí ọ̀pọ̀lọpọ̀. Ilé ẹni tó bá kọ́lé sí Nàìjíríà ń sìn tó wà nílùú òyìnbó tí ò sí ẹni tó ń gbé bẹ́ẹ̀ tó ti parí ilé yẹn. Àwọn Ebola, àwọn tí ó máa ń ṣa irin, wọ́n máa yọ ogorúfẹ́ ni wọ́n máa gé sí wẹ́wẹ́, wọ́n máa kún sí wẹ́wẹ́ bọ́n ṣe ń yọ tinú bíríìjì. Níṣẹ́ lẹ́nìkan wá jáde, ẹni rí bíríìjì yẹ kọ́ńtrátì náà wà ló bá kọ́ńtrátì yẹ, àwa là ń yọ orin bẹ̀ abẹ́ túnṣe ni. Ó lè ara wọn ni o tó yẹ kán mú. Nígbà tó ń tú bíríìjì ṣé o ò ṣe pabẹ̀ mọ́, o ò ṣe kí ní àwọn ìlú òyìnbó wọ́n máa kọ́ síbẹ̀, wọ́n máa gbé sábọ́ọ̀dù sí, wọ́n máa fi nẹ́ẹ̀tì yìí ká. Nothing. Ó dẹ̀ gbowó sápò, ó ti náwó yẹ o lè.
olè olójú kòkòrò gbogbo wọ́n dẹ̀ dákẹ́ síbẹ̀ wọn lè mú wọn tó ẹ̀ kan ti gbé sátìmọ́lé kan gbéṣẹ́ ìkúrò lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ kó padà fúnjọba ó wá sọ pé kínní àwọn èèyàn sùn bẹ àwọn fúlàní yẹn sùn bẹ o tílé wọn wà lábẹ́bẹ́ o wọ́n yọ bíríìjì wọ́n bà bíríìjì jẹ́ ìgbà tí bíríìjì bá wó pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe fẹ́ kí àrò pé kínní ẹ̀ máa wà solid ní gangan bóyá ṣé mo ṣe rí pí bíríìjì nìyẹn irin tó máa gbé sókè dà ilẹ̀ tó gbẹ́ dà àwọn nǹkan tó ṣe tá a fi lè sọ pé tá a fi lè proof ẹ̀ dà àwọn ọmọ ìyá wọn àfàìmọ̀ tó bá ṣe fúlàní àfàìmọ̀ tó bá ṣe fúlàní tí wọ́n ṣe ń ṣiṣẹ́ nìyẹn àwọn ìka èèyàn gbogbo tó ń bàlú jẹ́ àwọn olè so ìpọ́njú ẹ̀ máa wá fún gbogbo everybody àbó jẹ́ kìrìsìtẹ́nì àbó jẹ́ oníṣẹ̀ṣẹ̀ àbó jẹ́ kíní tó wá ti jọmọ yorùbá wọ́n rọ̀ yín pé kẹ́ máa rọ́jú ni ẹ máa rọ́jú ẹ lè gba jésù nítorí pé ẹ fẹ́ gbádùn nìkan àwọn ìpọ́njú àkókò yẹn máa rí ṣùgbọ́n fún àǹfààní ààrẹ rántí o òfin mẹ́wẹ̀ẹ̀wá yẹ tẹ́ ẹ bá ti ṣe máa sọ pé ọjọ́ olúwa o jẹ́jọ́ sunday o kò sí kò tó ń jẹ bẹ́ẹ̀ o irọ́ làwọn gbogbo pásọ̀ yín pa fún yín o irọ́ tó bẹ́ẹ̀ láyé ò sí so ìdájọ́ wà fún o àwọn ìyá ẹ̀ là ń jẹ lọ́wọ́ wọn yìí o ẹ má rò pé bóyá kàn dá wa lóró lásán kò sẹ́ tó dá wa lóró àwa fúnra wa dára wa lóró àwa fúnra wa pé fúlàní kó wa máa fún alẹ́ gba àwọn ikú àná wọn pàṣán we ask for it and we be pay for it àwa la ní kí fúlàní wá gbàlú àmọ́ wa lọ́wọ́ ìyẹn ní kìrìsìtẹ́nì mo bá wí o torí mi kọ́ ló kọ bíbélì o so that's your sin and make sure that you repent from your sin so that ẹ ní jìyà yìí lásán and ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin náà bára yín fa o tẹ́ ẹ bá bá wọn fa you will lose your religion and you will follow oníṣẹ̀ṣe whether you like it or not tó wá pẹ́ títí torí pé ẹ̀sìn yẹn ò sí mọ́ kò sẹ́ tó ń sìn mọ́ ò ní padà sọ́dọ̀ fúlàní ni àbí oníṣẹ̀ṣe wàá padà sọ́dọ̀ oníṣẹ̀ṣe ni at least àti àfẹ́ protect ọmọ àtìyàwó ẹ àbí àtẹ̀bí ẹ àtàrà ẹ fúnra ẹ tó o máa tẹ̀lé oníṣẹ̀ṣe ló máa tẹ̀lé gbogbo lẹ́yìn ni that's the end àtẹ̀yìn kìrìsìtẹ́nì náà so bẹ̀tẹ̀ ọ́ ní kẹ́ máa rọ́jú so tẹ́ bá lè rọ́jú dídán kọ́ ni kí èèyàn gbé àdìt tẹ́ bá ní ẹ láìkẹ̀ sí yẹn ok tẹ́ dẹ̀ jẹ́ Yorùbá tẹ́ ti ń sìn látọjọ́ ìtàn àwọn ọba yín gbà bọ́n ṣe gbà á wọ́n rí pé ẹ̀sìn tí ó lálàáfíà ni ok take it as alálàáfíà ẹ dá ti yín lẹ̀ náà ṣé dídán ni pé kẹ́ máa tẹ̀lé nǹkan tó wà ní àdìt ní kẹ́ dẹ̀ máa tẹ̀lé wọn àbí tipátìkùkù ni ṣé dídán ni kẹ́ máa lọ sí kílẹ̀ wá lọ sí kí wọ́n porúkọ ẹ̀ Saudi àtàwọn tó lọ sí Jerusalem kí wọ́n wá lọ sí Jerusalem ẹ fẹ́ lọ máa wo gidi ẹ fẹ́ lọ máa wo lẹ̀ tí ó ní nǹkan tó máa ṣe fún yín ni ṣe bẹ́ẹ̀ ni kó lọ síbẹ̀ ni ó lu yín owó tí ẹ kẹ́ fi jẹun kẹ́ fi tọ́jú ara yín ẹ̀ ń gbé lọ síbẹ̀ tí wàá dé wàá dé àwọn square alálàájì alájà ó mọ̀ tún alájì ni ó mọ̀ tún alájà ni àlejò ẹ lọ gbàdúrà jọ.